madam ṣùgbọ́n kan yín rè tí ń bá wọn dé ẹ kí wọn báwọn jẹ́ sí tẹ́bí gba ọmọ yín fún fine arábèjì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún wa ń bí ẹ sọ lójú ọkọ yín. Láti mo kọ́kọ́ pè lórí fóònù tí mo ní mo máa ń gbọ́ prógámù dáadáa wípé irú ẹni tí èèyàn bí ọmọ mẹ́jọ fún tó wá síyàn ọ̀lẹ̀ tí ó wà sọ́dọ̀ èèyàn téèyàn dẹ̀ mọ̀ kan téèyàn ṣe fún kí lèèyàn lè ṣe sírú ọkùnrin bẹ́ẹ̀ ẹni pé kò ṣe orí fóònù pé kí n wá síbi nítorí mo máa ń gbọ́ prógámù yìí dáadáa gba tí mo dẹ̀ débí mo dẹ̀ tún sọ bí mo ṣe sọ yìí ẹ̀dẹ̀ ni kí ló fà pé kí ló ṣẹlẹ̀ mo ní kí náà kò mọ nǹkan tí mo ṣe fún o láti 5 years ní ìsìn láti wá sọ́dọ̀ wa ní ọmọ mẹ́jọ ni mo dẹ̀ bí kódà gan mi ìfẹ́ gbé ìgbésẹ̀ kankan ṣùgbọ́n máa tún pè wọ́n ọ̀hún sí ní bá mi sọ̀rọ̀ dáadáa téèyàn bá tiẹ̀ pè èèyàn àti téèyàn bá fẹ́ yàn mọ̀ èèyàn àti ẹ̀ṣin bá ẹnìyẹn sọ̀rọ̀ dáadáa tí máa tún pè wọ́n ọ̀hún ní bá mi sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tó máa mú kí máa ké tàbí táwọn ọmọ mi bọ́ ọmọ mi tó kéré jù máa sọ fún mi pé mo ò bá tẹ́ bá ti pé dájú mi ẹ máa ké ẹ̀ẹ́dẹ̀ máa kúkú pè wọ́n mọ́ àbí kí ló fa ìgbé àbí kí ló ń bá yín sọ mo dẹ̀ ṣàlàyé fún mo ní láti bí ọdún 5 yẹn ní sọ ọwọ́dọ̀ àmọ́ bí mo ṣe bí ọmọ mẹ́jọ nǹkan oore ọ̀fẹ́ Ọlọ́run ni dálì tọ́lẹ̀ wà bíbà lọ́jọ́ yẹn ní pé èmi náà bí ọmọ mẹ́jọ mo ní akọ́lẹ̀ ti dúró nǹkan tọ́lọ́run bá ti ní kó máa rí bẹ́ẹ̀ bó ṣe máa rí náà nìyẹn náà wá sọ́dọ̀ wa mọ́ ọmọ mẹ́jọ tí mo bí náà oore ọ̀fẹ́ Ọlọ́run ni mo fi bí wọn mo ní kódà gan gbà tí mo lóyún eléyìí gan tí mo bí bẹ́ẹ̀ mi mọ̀ pé méjì ni má fi bí àwọn fámìlì mi gan bá mi jà nípa ọkọ tó ń ṣe bẹ́ẹ̀ sí mi mo tún bímọ fún débi pé mi ìfẹ́ jẹ́ kọ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ fún àwọn ẹ̀nà òwú wa wọ́n fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bíi pé ìgbà tí mo tún bí àwọn bèjì yẹn náà á pè wọ́n ọ̀hún wá sí hospital ọ̀hún yọjú lọ́jọ́ kò mọ́ ọjọ́ kẹta tí mo bímọ tó hospital ń rùn òun ni àwọn ará hospital ní kámọ́ bá ṣe máa gbé kejì ọmọ kúrò òun lọmọ tí mo bí ṣìkejì fi gbé ìkejì ọmọ lọ bá wọn níbi kan wà. ó ní ìgbà tó dé di 2000 wọ́n dẹ̀ wà ní 2020 wọ́n dẹ̀ wà lé ní December inú mi tẹ̀lé dùn pé Ọlọ́run dẹ̀ ti ṣe ohun wọ́n ti wálé o láyé ti gbà yẹn di sin wọ́n ti ṣe wá sọ́dọ̀ wa mọ́ nìyẹn mi dẹ̀ mọ́ nǹkan tí mo ṣe fún wọn ẹ bá mi bí wọ́n léèrè nǹkan tí mo ṣe fún wọn òun fi wá sọ́dọ̀ yìí. ṣé tán marriage over to you. ẹ ṣeun ọlọ́run àtúndé àti ọ̀nà tí mo ṣe ọmọ ní a máa pàdé aláàbò. ṣe rí ọ̀rọ̀ ti tèmi àwọn àgbà máa ń pòwe kan wọ́n á ní awí fún ni kó tó dání àgbà ìjàkadì ni o nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la èmi máa ń sọ fún yàn o ẹ rí pé bẹ́ẹ̀ ṣe pè mí ní Monday ẹ rí mo ṣe ń bá yín sọ̀rọ̀ bí ẹni pé àtijọ́ sọ tẹ́lẹ̀ torí mo ti mọ̀ pé gbogbo ìgbésẹ̀ ó máa gbé bọ́tẹ́ mi ò tẹ̀ wá fọ́kọ̀sì pé bóyá irú bí báyìí ọ̀tọ̀ ní àwọn ibi tẹ́mi ti fọkàn sí tẹ́mi náà dẹ̀ ti ń rẹ́dí ẹ̀ lẹ̀ mítì nǹkan ni mo wà ní Monday Abẹ́òkúta ni mo wà ní Monday bọ́tẹ́ yan òkè àwọn àgbà máa ní wọn kì í bóní sẹ́rìn ni mo sọ fún mi pé mi sí around kódà bí tí mo wà gan jìnnà sí mo kọjá ń bì báyìí kò ju bí 30 minutes ta sọ̀rọ̀ ní orí fóònù kọjá ń bì báyìí wọ́n bẹ́ẹ̀ ṣe pè mí ní Monday yẹn tí bá sáré wá kò níyì onílé sọ fún mi pé ẹ jẹ́ kó dọjọ́ mẹ́jọ ẹ rí pé mo bá yín sọ̀rọ̀ bí ẹni pé àtijọ́ plan yẹn tẹ́lẹ̀ pé mo ti mọ̀ tẹ́lẹ̀ torí òun fúnra rẹ̀ mọ̀ pé ọlọ́gbọ́n ẹni ìbóyá ìjọ nìkan ni èmi ti mọ̀. ẹ sọ pé ẹnì wà. madam mi náà yẹ o ọmọ ìyá o. mi ní wà nígbà tí mi ò ṣe èrè mi ṣe ní wá. ó ní mo fi sọ fún mi pé tó bá di Monday ẹlẹ́ẹ̀sọ̀rọ̀ mi ní
orí rédíò mo fẹ́ sọ̀rọ̀ láàrin yẹn kan náà bàbá tàjọ jókòó ó ṣe báyìí mo blọọkì àárín yẹn ṣé rí kíní kan ni èmi kan fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé rí ajẹ́ ìjókòó tó jókòó ajẹ́ mọ́mí ẹ̀ wà lórí ìjókòó mi bá lè sọ ọ̀rọ̀ yẹn délẹ̀. ẹ sọ máa rí ẹ sọ. torí bó ṣe wà yìí mo ti sọ fún tẹ́lẹ̀ kó sì dìgbà tí ẹ bá kú kó tó nísìnyí kó tó lè gbádùn ọkùnrin. ọ̀nà wo. ẹ ṣe rí nígbà tèmi àti ẹ fẹ́ra wa a fẹ́ra wa bíi ìfẹ́ ṣe ń rí ni. ẹ fúnra ara yẹn béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dàárín mi àti ẹ̀ ṣé mi àti ẹ̀ jà ni. ìyá ẹ̀ gangan ni eléṣù lẹ́yìn ẹ̀ àwọn àgbà máa ń pòwe pé tí ọba fi àgbòfin gún àjọpọ̀ ẹ lọ́wọ́ èèyàn máa ń sòkun ẹ̀ lẹ̀ ìwọ̀n báyìí tí a fi rìn jìnnà díẹ̀ torí pé bàbá ẹ̀ ò tí kú ìgbà tí bàbá ẹ̀ kú òun ni ìyá ẹ̀ lágbára láti ṣe gbogbo nǹkan tó kàn dùn mí torí mo ti lérò pé ọmọ fámìlì ẹ̀ máa wà ní báyìí tí òun yẹn máa jẹ́ kí inú mi dùn láti sọ̀rọ̀ inú mi. ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé tó bá tásìkò gbogbo nǹkan á yé ọdún 5 tó ń sọ yẹn pé mo wá sọ́dọ̀ òun ó ní bó ṣe rí kí n tó lọ sọ́dọ̀ ẹ̀ o àbúrò ẹ̀ ẹ̀tọ́ bílé ló jẹ́ kí n lọ mo dẹ̀ sọ fún yẹn nígbà yẹn pé ẹ̀gbọ́n ẹ ò lè gbọ́ ṣùgbọ́n tí n bá kọ̀rọ̀ sí ẹ lẹ́nu bí ẹni pé mi kà ẹkún kankan ni wo ni mo fi lọ gbà ẹ mo lérò pé ọjọ́ yẹn náà wo ni mo ti rí àwọn nǹkan tí mo tún bá sọ. wọ́n ní sẹ́yìn ń bọ̀. tó jẹ́ the same thing. ẹ sọ àwọn tó ṣẹ́rí tóbìnrin bá wà láàyè tí ó bá ti ń gbọ́ràn èmi àti ẹ̀ à lè jọ ṣe. ok láyè. kí ni àwọn kan tó ṣe fún tí ò gbọ́ràn. ṣẹ́rí lákọ̀ọ́kọ́ nígbà tí ọ̀rọ̀ èmi àti ẹ̀ máa bẹ̀rẹ̀ mo pè mo ní mọ́mí ẹ wọ́n fẹ́ kó bímọ wọn fẹ́ kó gbélé ọ olójókòó yìí tí bá ń parọ́ máa já mi. ẹ má olóyún máa sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ẹ ká ní súbì adé. mo parọ́ mọ̀ ya ẹ̀rì. ẹ máa sọ̀rọ̀ nígbà. wọ́n fẹ́ kó bímọ wọn fẹ́ kó gbélé ọkọ. ok nígbà tèmi àti ẹ fẹ́ra wa abúlé yín ni mo ti fẹ́ mo ṣe gbòòrò láti pàdé abúlé yín láti pàdé nígbà tó lóyún ẹ abúlé wa la ìjọ lọ kọ́ńdọ́tọ̀ ni mo ṣe ń gbà ẹ mo lọ́mọ pọ́npọ́n ni tó dẹ̀ mi yóò wá mú ẹ lọ sábúlé mi mọ́mí ẹ dẹ̀ wà ó ní oríṣiríṣi ọ̀rọ̀ tí mọ́mí ẹ sọ ń gbà ẹ gbàtọ́ ìdẹ̀bí wọn gbàtọ́ ló ń dẹ̀ máa ṣe ọmọ ẹ ṣaláìsì mọ́mí ẹ ní òun mi ò tó bùkátà ẹ gbé òun lè fẹ́ mi lọ́lá ìfẹ́ tèmi àti ẹ ní síra wa àjọ bẹ̀rẹ̀ sí ní òjò àǹsákiri àṣẹ ọkọ kò tó fi lóyún gbà ẹ ọmọ yẹn la mọ̀ sí first born tá à ń pè ní Fatima à ń gbé ní ilé ẹ̀gbọ́n dádì wa ní Ṣàjẹ́ torí gbogbo ìgbà yẹn kò sí ọkọ rọ́gẹ́dì ni ẹni tó ń ṣe kọ̀dọ́tọ̀ èlò ló fẹ́ rí so àjọ ń gbé bẹ̀ ibẹ̀ lájọ wà tó fi bímọ nígbà tó bímọ ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n tó ọ̀sẹ̀ mélòó ni tó di pé dádì ẹ̀ ṣe wálé wọ́n ṣe wà
pa láṣẹ fún ìyá ẹ̀ pé kí ìyá ẹ̀ ò gbọ́dọ̀ sún bẹ̀ mọ́jú ìyá ẹ̀ takú ni pé ó máa mú lọ ó ní tọmọ ń fẹ́ òun ló jókòó yìí fúnra ara ẹ ló ìwọ ló fún mi ní ìlànà tí mo tọ̀ tí mo fi ń bá mọ́mí ẹ sọ̀rọ̀ pé kí n sọ fún mọ́mí ẹ pé mi gbọ́dọ̀ gbé ọmọ wọn gbọ́dọ̀ gbé ọmọ tèmi lọ wọn ló jókòó yìí títí bí ọ̀sẹ̀ mẹ́ta tí dádì ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wálé